Aláròyé máa wí o. Ọbásanjọ́ ní kí wọ́n yọ alága àjọ INEC Mahmood Yakubu kúrò nípò. Olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ní kí wọ́n yọ alága àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè yìí Independent National Electoral Commission INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu àtàwọn olórí àjọ ọ̀hún gbogbo láwọn ìpínlẹ̀ àtijọba ìbílẹ̀ láti ṣàtúnṣe tó yẹ sọ́rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí. Àìpẹ́ yìí ni Ọbásanjọ́ sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n pè sí èyí tí wọ́n máa ń ṣe ní ìrántí olóògbé Chinua Achebe lọ́dọọdún tó wáyé níléèwé Yale University lórílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn-ún. Bó tilẹ̀ jẹ́ pé ẹbọra òwú gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pè é bàbá náà kò láǹfààní láti wà níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ó fohùn ránṣẹ́ sáwọn tó ń ṣagbátẹrù ètò yìí àtàwọn àlejò pàtàkì gbogbo tí wọ́n fìwé pè. Olóyè Ọbásanjọ́ ṣàpèjúwe ètò ìdìbò ọdún 2023 tó kọjá lọ yìí gẹ́gẹ́ bí èyí tí kò bójúmu rárá nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà tó sì yẹ kó ṣàtúnṣe àti àgbéyẹ̀wò sí ètò ìdìbò lórílẹ̀-èdè yìí ní kíá. Kí wọ́n sì má fa àwọn olóṣèlú sípò náà rárá mọ́ nítorí àkóbá ńlá gbà ló máa fà fún ètò ìdìbò lórílẹ̀-èdè yìí lọ́jọ́ iwájú. Ó ní a gbọ́dọ̀ tètè ṣe àwọn àtúntò nípa àjọ INEC yìí ni. Wọ́n sì gbọ́dọ̀ ṣèwádìí àwọn òṣìṣẹ́ àtàwọn ọ̀gá wọn dáadáa. Àwọn tá a bá máa fi sípò náà lọ́jọ́ iwájú wọn kò gbọ́dọ̀ jẹ́ olóṣèlú rárá. Wọ́n sì gbọ́dọ̀ jẹ́ ọmọlúàbí ènìyàn. Bẹ̀rẹ̀ láti òkè désàlẹ̀ láti gbọ́dọ̀ ṣe àtúntò náà sí báyìí. Ó ní fúnra àjọ INEC ni wọ́n kùnà láti lo àwọn irinṣẹ́ ìgbàlódé kan tó yẹ kí wọ́n lò lásìkò ètò ìdìbò ọdún 2023 tó kọjá lọ yìí. Àwọn irinṣẹ́ ọ̀hún ni BVAS àti IREV pẹ̀lú pé alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu pariwo pé àwọn máa ṣe bẹbẹ lásìkò ìdìbò ọdún tó kọjá lọ yìí wọ́n kùnà láti lo àwọn ẹ̀rọ ìgbàlódé tó máa jẹ́ kí àbájáde ìbò tí wọ́n ṣe jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn aráàlú. Ọbásanjọ́ ní wọ́n mọ̀ọ́mọ̀ ṣe màdàrú nípa ẹ̀rọ ìgbàlódé náà ni kì í ṣe pé ẹ̀rọ náà ló déédéé daṣẹ́ sílẹ̀ rárá. Kíní ọ̀hún ló fà á táwọn kọ̀ọ̀kan sì ń gbé ara wọn lọ sílé ẹjọ́ lẹ́yìn ìdìbò. Àtúntò gidi gbọ́dọ̀ wà fún àjọ náà kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ rárá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.